DriveTV, driving you around the world. Subscribe to DriveTV channel. Tap the bell icon to receive notifications about our new video. Pastor Labadere àkọ́bí alápánlá wà ìránṣẹ́ Ọlọ́run alààyè tó kì í ṣètòkó. Hello daddy ẹ ra sà bẹ́ẹ̀ ni ó ti gbó kọ yín wá sàǹgàdá capital letter gan mọ́ store rẹ̀ bẹ́ẹ̀ ni sáwọn tẹ́ ẹ pè mí pé kí n lọ ṣe sọjí fún wọn èyí tí ìrà láti wọn o bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ni ọ̀bàrà láti èmi ò lè wá sọjí o àánú ni sà bẹ́ẹ̀ ni ẹbí ń bá rà láti ń bà Jésù sọ bẹ́ẹ̀ ni bá láti bá wọlé wàá sọ fún Jésù gbọ́tọ̀ aláàtì ti wọlé o ní tó wá sọjí yẹn yẹ ọjàre ẹ jẹ́ kó yẹ wọn pé tí n bá ti ra láti wọn ọ̀gbọ́n rẹ̀ pé píjọ mi nú pósítà o ojú tó pawó kọ́mọ ìwọ pósítà ni o báwa lè gbé bẹ́ẹ̀ mo lè fọlọ́pàá mú wọn o èmi èpi bísíǹsì tèmi báyẹn sí o bẹ́ẹ̀ ni ẹ ṣeun ẹ wá sọ fún wọn wípé kí wọ́n lọ invite àwọn tó lógun báyìí ní tẹ́ ń bá débà báyìí tí sòrò bá tó lè tandi bí n bá débi ọwọ́ kan báyìí ní ń ètú bẹ́ẹ̀ ni àánú ni o bẹ́ẹ̀ ni sà Paito wa ìtọ́ fún wọn Paito wa mọ̀ bí n bá débẹ̀ yẹn yóò dìbò ẹ ṣeun sà Pastor Labade alápánláwà ẹ dáná ta náà ẹ ra sa ẹ dáná ta ẹ pẹ̀lẹ́ sà dadi ṣé dáadáa lẹ dé ẹ wo bí ìgbà bẹ́ẹ̀ sí ní bẹ́ẹ̀ ni mò ń fọ ohun bá Ọlọ́run sọ̀rọ̀ wípé Olúwa ọmọ ìjọ yìí tó wà ní ìrìn àjò jẹ́ ó dé láyọ̀ bẹ́ẹ̀ ni inú mi wá dùn pé ẹ tó dé láyọ̀ ẹ pẹ̀lẹ́ sà. mo rí ọwọ́ àdúrà yín inú ayé mi. in fact dadi ìlú tí mi ò dé rí mo débẹ̀ báyìí Ọlọ́run dẹ̀ gbàbẹ̀ fún mi. in fact ògo ni lọ́dọ̀ Ọlọ́run. hallelujah sà. dadi miracle kan wá ṣẹlẹ̀ lánàá nígbà tí mo ń bọ̀ wonderful miracle. hallelujah. mo ní Ọlọ́run ṣeun hallelujah. tí dẹ́ẹ̀dì church wa tí wọn ò sìnkú ọmọ ìjọ kankan wọ́n ti ní àwọn ò ní sìnkú ọmọ ìjọ kankan. bẹ́ẹ̀ ni mo ti bọ́ Ọlọ́run tán mo ti sọ fún Ọlọ́run pé Olúwa àwọn tó kọ́ tì mí lọ́dọ̀ tí mò ń wá ọkọ̀ ayé wọn bíi DriveTV mo sọ pé Olúwa má jẹ́ ń gbé òkú kankan sí. láti àdúrà yẹn gbà. àdúrà gbọdọ̀ gbà. ó dá mi lójú lánàá gbàgbàgbà. sẹ́ni Ọlọ́run ò ṣe kí ló dé. dádì ní àná gbà tí mo ń bọ̀. ìyanu Ọlọ́run ṣẹlẹ̀ nú ayé mi. bá mo ṣáà débì kan ní ojú ọ̀nà lánàá kíní kan wá ń ṣe pẹpẹpẹ níbi táyà mọ́tò mi wọ́n á wò pé kí lélẹ́yìí mo ṣáà park ìgbà tí mo park tí mo ń wo kíní yẹn bí mo ti gbọ́ táwọn kan sáré bọ̀ látẹ̀yìn lọ́ọ̀kan nìyẹn wọ́n sáré bọ̀ kí ni ń ṣàwọn eléyìí ẹ̀ka náà báyìí wọ́n ti débi ẹ̀yìn mọ́tò báyìí wọ́n kàn sí búùtù mi ní wọ́n kàn ti tu ní bíi kí ni gbogbo orí eléyìí náà mo ti fi táyà mọ́tò lẹ́nu yẹn sà wọ́n á bọ́ sínú mọ́tò mi mo sàn drive lọ ẹ̀ka náà mo ń gbọ́ stop kí ló kàn mí pẹ̀lú àwọn eléyìí ní business papọ̀ thank God bí mo ti rí trailer kan ní mo sáà overtake trailer yẹn sà bí mo ti overtake ẹ̀ báyìí àwọn tó lé mi bọ̀ yẹn bí mo ti tẹ̀lé mi mọ́nu. Ọlọ́run ṣe ẹ̀rù bà mí àyà mi já. àyà gbọ́dọ̀ já ẹ̀bẹ̀ tí ò bá jẹ́ gbé o gbọ́dọ̀ kú gbì ó yẹ kí sáré Ọlọ́run tí a ń sìn Ọlọ́run tí kì í ṣe tòkó ni báyìí ni. dadi yes. nígbà tí mo sáà débi tí àwọn kan wà tí mo rí pé àwọn èèyàn wà níbí báyìí kò lè sí problem mo bá park. sà mo sáà ti sọ̀kalẹ̀ nìyẹn mo sí boot ìgbà tí màá sí boot dadi mo bá rí Ghana must go ọgá tó báyìí wọ́n ní àìwọ lélẹ́yìí Olúwa mo sáà fọ ọkàn kan gbàdúrà pé Ọlọ́run má jẹ́ ń dáràn ìgbà tí màá sí Ghana must go báyìí dadi owó ni mo bá sá. ẹ ṣe kí ni mo rúbù. ẹ rí owó dadi àwọn owó lẹ rí mẹ́. dadi mo rí pounds euro dollars hallelujah. ẹ rí àwọn owó Nàìjíríà tí mo rí mẹ́ gan 1,000 nínú. tuntun new note náà. yẹ ẹ̀rù bà mí. wo bí má ti jẹ́ kẹ́rù bà ẹja kọrin kan láàrin yẹn. sẹ́rí ọba tó kọ̀tà lẹ́nu mọ́. ẹ̀mí tí kọ̀tà lẹ́nu mọ́ ẹ jẹ́ kí n land. irú ọpẹ́ rẹ ti gòdú. ẹ jẹ́ kí n land. ọ̀ya. bí mo ṣe rówó yẹn báyìí ẹ̀rù bà mí mo sọ. ẹ má bẹ̀rù Olúwa ń bẹ lẹ́yìn yín. yes. wọ́n wò pé Késárì lọ́tún Késárì ló sì ayé ti di ayé Késárì kọ́ máa pa wọn Késárì ló ń lé mi bọ̀. tọ́jú ẹ̀ ti kọ́ wa wípé ká má mú ohun tí kò ń ṣe tiwa
mọ́ ti wá pé ká fi ti késàrì fún késàrì pé mo ti gbé owó yẹn nìyẹn mo ti gbé sínú dustbin tí àwọn ìjọba máa ń gbé sí ẹsẹ̀ títì yẹn ni wọ́n bá gbé sínú rẹ̀ wí. lẹ́ wá ń gbẹ́nu bó àlẹ́ lẹ́ ń ru ẹnu lẹ́ ń ru bó àlẹ́ wá bá mi lẹ́ ń gbé tèyín pàǹpà náà ẹ dá nàta lẹ́ ń gbé ẹnu òsì yín lẹ́ ń gbé bó àlẹ́ wá bá mi ẹ sì ayé ara yín sà. ìgbà tí mo sá ń bọ̀ ni mo wá rí bí bakery tó wà níbi ẹ̀gbẹ́ ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ mo rí pé wọ́n ẹ̀sẹ̀ ń já búrẹ́dì yẹn nínú ìfẹ́ ó dẹ̀ gbóná níbi ní kí wọ́n á fi ẹ̀dùn kékeré yìí dúpẹ́ sà. ẹ dá nàta ẹ dá nàta ẹ dí ẹ̀gbẹ́ bakery lẹ́ra búrẹ́dì wá ẹ wá ní gbóná. gbóná sàdájì. ayé yín gbọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí gbóná ní báyìí. ayé mi ò lè gbóná dájì. lẹ́gbẹ́ búrẹ́dì wá fẹ́ mi. bẹ́ẹ̀ni sà. ẹ fi mú orẹ́nu o níwájú ọlọ́run mọ̀ ń bọ̀ ẹ dá nàta kí lẹ̀ ń retí o. dádì ẹ gbàdúrà fún mi náà. ọ̀rọ̀ yín àgbà ẹ kọ́kọ́ jókòó ná ṣe rí bàbá bá ṣẹ̀ sáàmù àmọ́ retí rìsọ́ọ̀tì ẹ tí ì gbọ́ rìsọ́ọ̀tì lẹ́nu mi. ẹ wo àwọn tí ń wò wá wọ́n mọ̀ wípé mo sọ́ọ́ jù báyìí lọ báyìí ni so ẹ̀yin náà gba ìsìn yín ó dododo ẹ wo ìgbà ní oró mi sà àánú sì ni mo rí gbà ẹ wo ibi tí mo wà yìí yóò mọ̀ gbéra mi bẹ̀ ọwọ́ ọlọ́run ló kàn mí bẹ́ẹ̀ ni tá a bá ní káwọ́ sà kí ló kọ yín sà. ẹ dáná táyì sà. ìgbà tí wọ́n bí yín láyé wọn ò bí bọ̀dá sí i àpọ́nlé ni ẹ̀dà náà jọ ni ẹ mọ̀ bẹ́ẹ̀ àfijẹ́ pẹ́yìn lẹ́nu ẹ̀dà wo kò ní dá fún ẹ̀dà àbẹ́dà orí ẹ̀dà àbáyé ẹ̀dà rèé tá a bá yọ ẹ̀dà kú mẹ́ńkọ́. ẹ máa pè mí ní bro nìta. tá a bá tún wá yọ bro kú mẹ́sà. nìta ni. nàta o. sá. nàta. sá. ẹgọ kìsẹ̀ ni ẹ ọgọ nàta ẹ wo èmi ẹ fi àwọn ẹ̀dà tó bá gbọ̀ báyìí sí ẹ̀dà irú ẹ̀dà náà dáadáa wọlé lẹ́yìn ẹ rí owó ẹ wá sọ́lẹ̀ ẹ̀dà kò kí ló mú yín sọ́wọ́ lẹ̀ o. dadi bẹ́ẹ̀ lẹ wàásù fún wa lẹ́ni ká fi ti késàrì fún késàrì ká sì má mú tí kèsì tiwa mọ́ tiwa. késàrì tẹ́mi kọ́ yín ó ní pé káàkiri o kábi ti késàrì fún késàrì kábi ti ọlọ́run fún ọlọ́run ibo lẹ́yìn ti rí késàrì tí yín tẹ́ ní ẹ̀ ń gbọ́ lọ́tún ẹ̀ ń gbọ́ lọ́sì mo lẹ́ ti rí. dadi sẹ́yìn ọ̀pọ̀ lọ́tún ló sì ní késàrì lọ́tún késàrì ló sì tí wọ́n sọ pé késàrì o pé ó ń jalè ó ń pa àwọn èèyàn ó ṣe kíní gangan kó sì má jọ wípé tó because àwọn ọmọ yẹn máa ń sọ pé àwọn máa ń wo fíìmù késàrì pé késàrì pé ń pààyàn ń ṣe kíní kan kó wáyé báyìí lè ju owó yẹn sínú mọ́tò mi kó sì má lọ pààyàn. ẹ̀yin ò mọ̀ wípé késàrì tẹ̀ ń gbẹ́ yẹn fíìmù ni ẹ dáná ta fíìmù ni ẹ wo Ìtẹ̀lẹ̀ ló kọ Ibrahim Itele ló kọ rẹ̀ nígbà tó tilẹ̀ kọ fíìmù ó wá bí ibi náà ló wá ó ní dádì mo ní yes ó tún ní dádì mo ní yes ó ní sà ó ní script fíìmù rẹ̀ dádì ẹ bá mi wò èmi wọ́n script play fíìmù bẹ́ẹ̀ ni èmi gan mo tún pé cast fáwọn èèyàn ó ní dádì mo fẹ́ fún yín sìn kan mo ní o nídìí láti fún mi sìn mo ní ìsọjí ẹ wo tẹ́ ẹ bá wo fíìmù yẹn dáadáa ẹ rí i pé wọ́n padà pa Kevin Keduba nípa tírì kò yẹ kó kú tó bá yẹ kí wọn wà ní location ni kò ní kú torí pé yóò rí àánú gbà àánú ni gbogbo nǹkan tèmi ẹ wò sà fẹ́ rí ibi títẹ̀lẹ̀ wọlé sí un oko olóko ni o báyìí ni bàbá tó sì lóko wọ́n pè mí lánàá wọ́n ní oko tí ìtẹ̀lẹ̀ wọlé sí ó gbọ́dọ̀ sí kíni o ó gbọ́dọ̀ jáde so part 4 rẹ̀ ń ṣe kíni ń bọ̀ ẹ tí ì rí kankan sórí part 4 tí ń bọ̀ lọ́nà báyìí ni èmi náà wà ń bẹ̀ mo ti pe ìtẹ̀lẹ̀ lórí fóònù mo ní wá yọjú sí mi yóò sì débí so nínú platform yẹn ẹ rí ara tẹ́mi náà dá tó kú Kevin Keduba tó kú nú patiri kò tí ì kú o ní part 4 lẹ́ẹ̀tì ní gbogbo èèyàn wò ìlọbẹ̀ mọ́ ẹ wá rí owó ìwòrò owó tí dẹrù bòsì ibẹ̀ ríru owó báwo ẹ lè máa wà ọkọ̀ bọ̀ sí ọ̀dọ̀ tèmi pé dádì o mo ríru owó báyìí o kí n sì bá yín fi ẹ̀mí kí n bá yín bless ẹ̀ ká pín ní 50-50 ẹ lè ṣe yẹn gẹ́gẹ́ bí onígbàgbọ́ èmi wà lórí ọ̀tá yìí máa rọjú bí ojú wèrè yìí máa gbàdúrà pé olúwa bùkáwọn ọmọ ìjọ mi ẹ wo bí ọ̀rọ̀ ayé yín pa mí lẹ́kún ẹ̀ẹ́dẹ̀ mú ojú tì mí àwọn èèyàn tí ń wò wá gan wọ́n ní bí ojú tì mí fáyé yín wo tá a bá ní ká wo owó yẹn nàta yóò tẹ̀lé o. a tó bí 20 sir. 20 dot. 20. jẹ́njẹ́ alẹ́ gbàdé 20 kí ni. 20 million. 20 million òun ẹgbẹ́ sínú kínní dọ́sbí àwọn gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n tó bẹ̀yìn okun owó tí wọ́n ti ẹ mọ̀jẹ̀ lọ́bẹ̀ wo 20 million yẹn táwa ní kàró ìdá mẹ́wàá rẹ̀ lónìí. 2 million ó lẹ́ sọnù mo dọ́rẹ̀ owó mi lọ ẹ wo bí ẹ bá rí 2 million ìdá mẹ́wàá tèmi
ẹ dáràn bí ẹ bá rí 2 million ẹ̀dá mẹ́wàá mi mú wá ẹgbẹ́ ẹ wo bísà láti òní lọ mo pẹ́ dà lọ́wọ́ ẹ mo yọ́ lára ẹ orin lẹ́yìn ẹlòmíì tó bá mọ̀ wúlò rẹ̀ ní ọ̀wà jẹ́ ẹ̀dà báyìí bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ jẹ́ ẹ̀dà mọ́ bẹ́ẹ̀ ni nàta mo pè ọ́ lẹ́ẹ̀mẹ́ta ó yẹ dẹ̀rù ọ̀rọ̀ ayé ìpamílẹ́kùn mo ń lágùn torí ayé ẹ mo ń pariwo mo ń fẹ́ fún gbòò wípé kí ọlọ́run ó ṣe kíni kó bu àwọn ọmọ mi kí wọ́n ní ìbùkún wá wọlé fún ìbùkún àgbọn ọ̀gbẹ́ ọwọ́ tó náà lọ bí báwọn ìjọba wo ẹ má wo bọ́ọ̀lù ẹ bá mi sọ̀rọ̀ máa ń bá yín wí o ẹ má wo bọ́ọ̀lù ẹ wo táwa ní ká wo dáadáa klọ́ọ̀bù rẹ̀ sọ́pọ́ọ̀tì. dáàdi àwọn mi máa sọ pé Chelsea lẹ́mú àwọn blue nù all blue gbàtẹ́ ìtì ẹ̀ wò dáadáa bí player bá pẹ́ ní klọ́ọ̀bù kí ló máa ń ṣe wọ́n máa ta nàta o wo láti òní lọ mọ́ ta ọ́ ó kàn rẹ́ rù ọ́ nàta mọ́ ta ọ́ ọ̀yá fún ìdí olóńdó náà èmi ò lè bẹ̀rù rọ́dàdé orí ibú báyìí láyé kò pọ́sibù ẹ wá lọ ẹbọ 2 million ẹ wá ra búrẹ́dì kò ní dá fún búrẹ́dì tẹ̀ ra èlò búrẹ́dì eléyìí èlò búrẹ́dì òsì ó ti ẹ̀tún lẹ̀ tòótọ́ búrẹ́dì òjọ́ ní tòótọ́ ẹ wá gbé búrẹ́dì wá fẹ́mi kí n máa rún èmi wáyé wá jẹ búrẹ́dì tèmi ẹ wo bí ẹni tí ẹ bá sọ kankan màá ṣépè ayé fún yín. so bá ṣe wà yẹn tó o bá rí 2 million naira jẹ́ mú wá mẹ́wàá dọ̀ mí mọ́ báyìí ní tètè wá lọ bóyá bí dustbin yẹn ni wàá lọ ní o bọ́ọ̀lù ọmọ wálẹ̀ kí ọmọ túlẹ̀ káàkiri ayé ni sáré pé 2 million tèmi ó pé káàmọ̀ kó o nìkan lọ sọ́ọ̀tì tètè wáyà máa lọ ọ gbọ́dọ̀ wo ewúrẹ́ yìí nìkan bójú wẹ̀yìn bẹ́ẹ̀ ni máa lọ nàta o nàta ó tó súnmọ́ mi máa lọ kọ́lọ́ má jẹ́ àgọ́ kú láyé. My name is Wole Agba. Taking this time out to tell you all that you should keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.